eégún tí kò rẹ́ni júbà kó má tẹ aṣọ, àgbà ìmọ̀ràn tí kò rẹ́ni júbà kó má wulẹ̀ gba ìmọ̀ràn. Ìbà lọ́wọ́ Elédùmarè ọba ìkẹ́, ìbà lọ́wọ́ àwọn afọbajẹ pàápàá jùlọ ní ilẹ̀ Ọ̀yọ́, ìbà lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ Oyinmomo níbikíbi tí ẹ bá ti ń wò mí yálà lórí ìtàkùn ayélujára ní ẹ̀rọ amóhùnmáwòrán tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín, àyànfẹ́ yín, ará ọ̀rọ̀ bí òyìnbó, ọ̀jọ̀gbọ́n nínú àwọn onítàn. Èmi Bọ́láńlé onísítórì ọmọ Akíntọ́lá lóde ìlú Èkó ni mò ń kí gbogbo yín pé ẹ káàbọ̀ sí abala fun fact. Lónìí ọ̀rọ̀ pàtàkì kan ni mo mú wá fún yín. Ọ̀rọ̀ ńlá kan ni ẹmọ kó tèmi ọmọ yín bá ti kọ́kọ́ wọrí ètò báyìí tuntun ni mò ń gbédé. Ọ̀rọ̀ eléyìí ó gbóná fẹlifẹli bíi àmàlà. Mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn afọbajẹ ní ilẹ̀ Ọ̀yọ́. Nítorí ṣe kí ni kẹ́ máa wo ètò Oyinmomo torí pé ẹ máa kẹ́kọ̀ọ́ kan tàbí méjì tàbí mẹ́ta lórí ètò Oyinmomo. Àwọn ohun tiẹ̀ ní àwọn afọbajẹ ní ilẹ̀ Ọ̀yọ́. Mélòó ni àwọn afọbajẹ tí a ní ní ilẹ̀ Ọ̀yọ́ àti wípé irú oyè wo ni oyè afọbajẹ ní ilẹ̀ Ọ̀yọ́? Oríṣiríṣi àwọn afọbajẹ náà ní ilẹ̀ Ọ̀yọ́, ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, àwọn ohun tí ẹ̀ là ń pè ní afọbajẹ ní ilẹ̀ Ọ̀yọ́, àwọn ni wọ́n ń jẹ́ Oyomesi. Ipò Oyomesi ipò pàtàkì ni. Àtàrí àjọ̀nàkú ni kì í ṣe ẹrù ọmọdé. Àwọn àgbàlagbà ló máa ń jẹ Oyomesi. Àwọn ló ní àṣẹ àti agbára pẹ̀lú ipò láti fi ọba Ọ̀yọ́ jẹ. Àwọn ni wọ́n tí a mọ̀ sí Aláàfin Ọ̀yọ́, ọba Aláàfin Ọ̀yọ́. Àwọn oríṣiríṣi Oyomesi wo la wà ní ilẹ̀ Ọ̀yọ́? Oyomesi méje la ní ilẹ̀ Ọ̀yọ́, ìyẹn tí olóyìnbó ń pè ní 7. Alákọ̀ọ́kọ́ ni Báṣọ̀run, ẹlẹ́kejì ni Àgbàkin, ẹlẹ́kẹta ni Sàámù, ẹlẹ́kẹrin ni Alápinni, ẹlẹ́karùn ni Lágùnà, ẹlẹ́kẹfà ni Akínikú, ẹlẹ́keje ni Àṣìpà. Ẹ jẹ́ n tún pé alákọ̀ọ́kọ́ òun ni Báṣọ̀run, ẹlẹ́kejì Àgbàkin, ẹlẹ́kẹta Sàámù, ẹlẹ́kẹrin Alápinni, ẹlẹ́karùn Lágùnà, ẹlẹ́kẹfà Akínikú, ẹlẹ́keje làwa ní Àṣìpà. Mo lérò pé ẹ ti mọ àwọn Oyomesi méje tí a ní ilẹ̀ Ọ̀yọ́. Irúpò wa ni ipò Oyomesi. Ipò Oyomesi kò ń ṣe ipò téèyàn kàn lè jí lójú oorun lọ́jọ́ kan pé lónìí o èmi fẹ́ jẹ Oyomesi. Rárá, ipò ìdílé ni ipò Oyomesi. Ó ti ní àwọn ìdílé ní ilẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń jẹ Oyomesi. Nítorí mo ṣe sọ fún yín pé ipò alágbára ni. Nítorí ẹ̀ ni wọ́n ṣe ń pín ipò yẹn káàkiri. Ipò ẹ̀yìn ni ipò pàtàkì tó ṣe pàtàkì sí àwa ọmọ Yorùbá lápapọ̀. Ètò náà wà ní jù báyìí lọ torí pé kí ni ṣókí ni ọbẹ̀ oge. Nítorí ẹ̀ ló yẹ kẹ́ ṣe máa wo ètò Oyinmomo torí pé mo lérò pé ẹ ti kẹ́kọ̀ọ́ kan méjì tàbí mẹ́ta lórí ètò Oyinmomo. Orúkọ tèmi ò yí padà, èmi ni ọmọ yín Bọ́láńlé onísítórì, ọ̀jọ̀gbọ́n nínú àwọn onítàn, ará wọn lọ bí òyìnbó. Ọmọ Bọ́láńlé onísítórì ọmọ Akíntọ́lá lóde ìlú Èkó ló ń kí gbogbo yín pé ó dàbọ̀. Ẹ bá wa ká lọ ká jọ gbádùn ètò yìí.